A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Iléeṣẹ́ iléepo NNPCL ti da ẹ̀bi ìṣòro ọ̀wọ́ngógó àti àìrí epo rà lórílẹ̀-èdè lu àwọn alágbàtà epo tí wọ́n ń lo àǹfààní ipò tí ọ̀rọ̀ epo wà fi pa owó sí àpò ara wọn. Bí wọ́n ti jẹ́jẹ̀ẹ́ wípé gbogbo ìṣòro yìí yóò wá sópin títí ọ̀sẹ̀ tó ń bọ̀ nítorí àwọn ní ànító epo láti fi tán ìṣòro ọ̀wọ́ngógó, ṣùgbọ́n àwọn alágbàtà epo yarí pẹ̀lú ẹ̀sùn tí NNPC fi kàn wọ́n. Wọ́n ní àìsí epo tó tà ló ń fa gbòógì ìṣòro ọ̀wọ́ngógó. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ìṣẹ́gun ni agbẹnusọ NNPC Fẹ́mi Ṣónẹ́yẹ sọ àsọdájú wípé ìṣòro tí àìsí epo dá sílẹ̀ yóò wá sópin títí ọjọ́ kìíní oṣù karùn-ún. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, iléeṣẹ́ ní tó bílíọ̀nù 1.5 lítà epo bẹtiró nílẹ̀ tí ó lè gbé wọn fún 30 ọjọ́. Ó fi kún un wípé ó ṣeéṣe kí àwọn kan máa dọ́gbọ́n lẹ́yìn láti fa ìṣòro fún ìmọ̀tara wọn nìkan. Nínú àtẹ̀jáde ní Major Energies Marketers Association of Nigeria ti sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ wọn ní Àpápá àti agbègbè mìíràn ní ìpínlẹ̀ Èkó ti gba epo 300 mílíọ̀nù lítà láti àgbá mẹ́jọ 300 million litres from 8 vessels láàárín ọ̀sẹ̀ yìí. Èyí ń wáyé lẹ́yìn tí alámòjútó iléeṣẹ́ epo ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn Ayọ̀ Cardoso fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn wípé yàtọ̀ sí 240 million litres epo tí wọ́n já káàkiri dépò ní ọjọ́ Ajé, àwọn tún já tó 85 million litres ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Cardoso ṣàlàyé wípé ìjọba ń sa ipá wọn láti rí wípé wọ́n pín epo káàkiri lọ́pọ̀ yanturu àti wípé láìpẹ́ epo yìí yóò pọ̀ yíká. Ó ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni ó ní iye epo tí ó ń gbà. Láìpẹ́ láì jìnnà epo á yíká, ṣùgbọ́n láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí ìṣòro àìrí epo rà ti gbòde kan káàkiri ilé epo pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn, ọkọ̀ àti kẹ́ẹ̀gì tí wọ́n ń tò sórí ìlà máa tiraka àti rí epo rà ní àwọn ibì kọ̀ọ̀kan tí wọ́n ti ń ta epo lórílẹ̀-èdè. Bẹ́ẹ̀ làwọn kan ti ilé epo wọn pa látàrí àìní epo. Èyí ti wá mú kí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin pàṣẹ fún àwọn agbófinró láti bẹ̀rẹ̀ sí lépa àwọn alágbàtà epo tí wọ́n ń tọ́jú epo pamọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ilé-ìfowópamọ́ fintech lórílẹ̀-èdè Nàìjíríà ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí àwọn oníbàárà wọn kí wọ́n yẹra kúrò nínú ká máa ṣe ìdúnàdúrà pẹ̀lú cryptocurrency tàbí ìdúnàdúrà orí ẹ̀rọ ayélujára kankan lórí ìlà ìfowópamọ́ wọn. Àìjẹ́ bẹ́ẹ̀, wọ́n á gbégi dínà ìlà ìfowópamọ́ wọn. Ó kéré tán iléeṣẹ́ fintech 4 ni ó ti fi ìkìlọ̀ yìí ránṣẹ́ sí àwọn oníbàárà wọn lánàá. Lára wọn la ti rí Opay, Moniepoint, Palmpay àti Paga. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ilé-ìfowópamọ́ àgbà CBN ṣe ìkìlọ̀ fún àwọn iléeṣẹ́ fintech tó ṣe gbòógì bíi Kuda, Opay, Palmpay àti Moniepoint láti má ṣe tẹ̀síwájú nínú gbígba oníbàárà tuntun. Ìgbésẹ̀ CBN yìí ń wáyé látàrí àyẹ̀wò fínífíní tí ó ń lọ lọ́wọ́ tí wọ́n pè ní Mọ Oníbàárà Rẹ Know Your Customers (KYC) láti oṣù mélòó sẹ́yìn tí ó ní í ṣe pẹ̀lú jìbìtì owó àti àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn owó fún àwọn adàlúrú. Kí ìgbésẹ̀ CBN yìí tó wáyé ní àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC gba àṣẹ ilé-ẹjọ́ láti gbégi dí ìlàpọ̀ ìkówósí 1,146 tí í ṣe ti aládàáni àti ilé-iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ nínú ìrúfin ìdúnàdúrà pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè. Nínú àtẹ̀ránṣẹ́ sí oníbàárà ní Opay àti Palmpay ti sọ wípé àwọn yóò gbé ìgbésẹ̀ tí ó nípọn tako oníbàárà tí ó bá tàpá sí òfin àti àṣẹ CBN lórí ìdúnàdúrà cryptocurrency. Ọjọ́bọ̀ ni aláṣẹ àti olùdásílẹ̀ Moniepoint Tósìn Ẹniọlọ́rundá ké sí àwọn oníṣòwò cryptocurrency kí wọ́n dá iṣẹ́ wọn dúró nítorí CBN lòdì sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Kò dín ní ènìyàn 8 tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti di olóògbé níbi ìjàmbá iná tí ó wáyé látàrí ọkọ̀ àjàgbé epo ní ìlú Ometan, ìjọba ìbílẹ̀ Òpè, ìpínlẹ̀ Delta. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lánàá Ọjọ́ Ẹtì bí ọkọ̀ àjàgbé tó ń bọ̀ láti Ẹfúnrin ṣe pàdánù ìjánu ọkọ̀ níbi tí ó ti fẹ́ ya ọkọ̀ àjàgbé mìíràn sílẹ̀ nítòsí afárá tí ó wà láàárín Ovie àti ìjọba ìbílẹ̀ Òpè. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ṣe sọ, wọ́n ní apá iwájú ọkọ̀ àjàgbé yìí já kúrò lára ọkọ̀ lórí eré, èyí ni ó yọrí sí ìdúgbàmù. Gbogbo ilé tí ó wà ní agbègbè yìí ni a gbọ́ wípé iná ọ̀hún jó run pátápátá. Bákan náà ni àwọn olùgbé tí wọ́n há sí inú ilé náà jó run. Gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori ti ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ láti kẹ́dùn pẹ̀lú ẹbí àti ìlú Ometan. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìṣẹ̀lẹ̀, gómìnà tí ó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú agbẹnusọ ilé ìgbìmọ̀ Emomotimi Guwo àti alága àná fún ìjọba ìbílẹ̀ Òpè sọ wípé òun kò sí nílé nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Bí òun ṣe dé ibi ìṣẹ̀lẹ̀ ni òun rí àwọn òkú àti àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀. Ó ní èyí bani lọ́kàn jẹ́ gidigidi. Ìwádìí sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ọjọ́ 4 tí ìdúgbàmù àgbá epo ṣekú pa àwọn olùgbé ní ìpínlẹ̀ Rivers tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá di ìparun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Akọ̀ròyìn kan tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn ìjọba ìpínlẹ̀ Kano, Abubakar Rimi Television (ARTV) tí orúkọ rẹ̀ ń jẹ́ Naziru Idris Yoru ni a gbọ́ wípé ọta ìbọn òjijì bà ní ilé ìjọba ìpínlẹ̀ Kano. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lánàá Ọjọ́ Ẹtì láàrin aago 6 ìrọ̀lẹ́. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ asọ̀rọ̀mágbèsì kan ní ìpínlẹ̀ Kano ṣe jábọ̀ rẹ̀, Naziru wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ nínú ọgbà ilé ìjọba. Lójijì ni ó fura wípé ohun kan bà á ní apá. Nígbà tí ó yẹ ibẹ̀ wò ni ó rí ọta ìbọn ní apá rẹ̀. Ibẹ̀ ni ó ti mọ̀ wípé wọ́n yìnbọn fún un ni. Ó ní òun ṣàkíyèsí wípé ọ̀nà jíjìn ni ìbọn ọ̀hún ti wá. Ó gbìyànjú àti yọ ọta ìbọn yìí fúnra rẹ̀ kí wọ́n tó súré gbé e lọ ilé ìwòsàn ìjọba nítòsí fún ìtọ́jú. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní àyájọ́ ọjọ́ òmìnira àwọn akọ̀ròyìn lágbàáyé World Press Freedom Day, tí wọ́n máa ń sàmì ní gbogbo ọjọ́ kẹta oṣù karùn-ún. Èyí ló wá mú ìpòrúurú ọkàn wáyé lórí ààbò àwọn akọ̀ròyìn àti ìpèníjà wọn. Títí di àsìkò yìí, kò sí ẹni tí ó jẹ́wọ́ wípé òun ni ó yìnbọn. Ó sì jọ bí ẹni wípé ọta ìbọn ọ̀hún rìnrìn àrè ni stray bullet. Naziru ṣàlàyé wípé ojú ọgbẹ́ ọta ìbọn ọ̀hún kò jìn, òun sì gba ìtọ́jú. Lẹ́yìn èyí ni wọ́n yọ̀ǹda kí ó máa lọlé. Àwọn ọlọ́pàá tó ń ṣàmójútó ọgbà ilé ìjọba ti bẹ̀rẹ̀ ìwádìí láti lè mọ ibi ọta ìbọn ti wá, ṣùgbọ́n títí di àsìkò yìí, ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kano tàbí ìjọba ìpínlẹ̀ kò fèsì sí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Òṣèrébìnrin ilẹ̀ Nàìjíríà Sean George ti gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ Instagram lọ láti lọ ké gbàjarè lórí bí àwọn oníjìbìtì ṣe palẹ̀mọ́ ₦3.6 million inú àpò ìkówósí Zenith rẹ̀. Òṣèrébìnrin yìí sọ eléyìí di mímọ̀ lánàá Ọjọ́ Ẹtì. Ó ní ẹnìkan tí ó pe orúkọ ara rẹ̀ ní Cecilia Chigoziem Okoro ni ó ṣiṣẹ́ láabi ọ̀hún. Ó ṣe àfihàn ẹ̀rí screenshot debit alert tí ó gbà bí ó ti kọ wípé òun nílò ìrànlọ́wọ́ nítorí òun ti ń kú lọ, wọ́n ti gbọ́n òun lówó lọ. Bí ó ṣe ń bẹ ará ìlú ni ó ń bẹ ilé ìfowópamọ́ rẹ̀ Zenith wípé kí wọ́n dákun dábọ̀ bá a wá nǹkan ṣe sí i. Bákan náà ni ó sọ wípé òun kò ní àǹfààní sí app rẹ̀ mọ́. Ó fi kún wípé inú ìlà àpò ìkówósí Opay ni oníjìbìtì yìí fi owó ọ̀hún ránṣẹ́ sí. Òun fi Ọlọ́run bẹ̀ wọ́n kí wọ́n jọ̀wọ́ ran òun lọ́wọ́. Ó ní òun kò ní kọ́bọ̀ níbì kankan mọ́. Kí ni òun fẹ́ jẹ? Òun kò lè ṣagbe kí wọ́n ran òun lọ́wọ́.
bí ó ṣe ń ké sí ọlọ́pàá ni ó ń ké sí àjọ EFCC kí wọ́n dákun gbà á kalẹ̀. Kò tíì pé wákàtí kan sí ìgbà tí òun ṣe ìkéde yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.